Hello, ẹ̀yin èèyàn mi o. A kú bó ṣe rí o, bójú ọjọ́ ṣe rí. A kú àsán, a kú àárọ̀, a kú ìrọ̀lẹ́, a dẹ̀ kú gbogbo ẹ̀ kú alẹ́ níbikíbi tẹ́ ti ń gbọ́ mi wákàtí yìí. Pẹ̀lú àsìkò tẹ wà lọ́hùn. Ẹ ṣé gan-an, ẹ ṣé tẹ́tí sí wa. Mo rọ́wọ́ yín o, àánú Ọlọ́run á wà pẹ̀lú yín o. Ọwọ́ tẹ fi ń subscribe fún wa lágbára Kristi tẹ́ tún fi ń share. Ọwọ́ náà ò ní rọ o. Àkàndùn ní wọ́wọ́ náà rere la ó máa rí o lórúkọ Jésù Olúwa wa. Àmín. Ẹ gbọ́, ẹ tẹ́tí kẹ́ gbọ́ bí kábíyèsí àti bá ṣe sọ fún yín lánàá àti Mariam bọ́n ṣe rìn lánàá tí Mariam sọ pé òun lóyún fake, olóyún fake lèmi kúkú máa ń pè. Tọ̀hún yẹn ló sọ pé òun lóyún ńgbà kan. Ejò la sọ pé wọ́n bá ń bẹ̀. Ṣé rí pé fake ni wọ́n láàfin yẹn? Báwo la ṣe fẹ́ rí ti wọ́n ń sọ ìtàn ṣe wọ́n tún ṣe mí. Àwọn olórí wọn yẹn nǹkan tó ń ṣe wọ́n sọ fún wọn pé kán ronú pìwàdà. Kán yé ṣe, kán yóò ṣe orí burúkú ń bẹ̀ yẹn mọ́. Wọ́n ò gbọ́. Báwo lèèyàn ṣe máa sọ pé òun lóyún? Ó fi ti torí owú jíjẹ. Ó tún sọ pé ó tún bímọ. Wọ́n yọ̀ fún kábíyèsí, kán lọ yọ̀ fún kábíyèsí pé òun ti bímọ obìnrin hàn. Pé kíní kan ṣẹlẹ̀, á ti mọ̀ láti ilẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ ṣé oyún ni ṣá. Báwo ni irú Mariam yẹn? Láti ìgbà tí kábíyèsí ti fẹ́, wọ́n ló ti wọ menopause títí tó fi di pé ó gbọ́ pé Mariam tí Naomi bí ó lóyún bí bẹ̀tà. Làwọn náà ti ń sọ pé àwọn náà fẹ́ lóyún, àwọn náà fẹ́ lóyún, àwọn náà fẹ́ bí bẹ̀tà. Ṣó possible? Nígbà tí Ọlọ́run ò dá yín pé ẹ̀yin lè máa bí bẹ̀tà. Ẹ dẹ̀ sọ pé ẹ bẹ̀rẹ̀ sí ní wá oyún lóríṣiríṣi ọ̀nà. Tẹ bá rí bọ́n ṣe forí gbárí tán fi wá oyún gbà tí Naomi náà wà nínú yín páwọn ni. Because wọ́n ti sọ àsọtẹ́lẹ̀ pé inú àwọn ìyàwó kábíyèsí kan máa bí bẹ̀tà nù wọn. Àwọn náà wá sọ pé àbáwọn kan àwọn náà wá oyún gbà yẹn. Èyí tó lọ ra oyún ó rà. Èyí tó lọ deposit owó lẹ̀ pé kán bá wọn fi lóyún kán bímọ. Unfortunately, Ọlọ́run disappoint gbogbo wọn. Naomi yìí tí wọ́n gbógun tì láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Wọ́n sọ pé òun ló máa bí bẹ̀tà. Wọ́n gbógun tì wọ́n fẹ́ kó bí ọmọ náà ṣùgbọ́n Ọlọ́run bá gbogbo túláàsì irọ́ pupa gbogbo ìṣe burúkú tó ń ṣe gbogbo ọ̀nà tó fẹ́ fi dènà. Tó fẹ́ fi dènà pé kí Naomi má bímọ yẹn. Ọlọ́run dẹ̀ ṣe ìyanu. Ibi tí Ọlọ́run kọ́kọ́ ti rẹ́gi mọ́ wọn lẹ́sẹ̀ ni. Wọ́n tún kúrò ńbẹ̀, ó tún bímọ tán. Wọ́n tún ní láé pé wọn ní gbà káwọn ọmọ yẹn yè. Ọmọ gbogbo tún tán pa lórí àwọn ọmọ yẹn. Ọlọ́run tún mú wọn kùnà wó fúlẹ̀. Kí la fẹ́ sọ, kí la fẹ́ wí? Up till now torí ẹ̀ náà ṣe gbọ́ ogun yẹn títí dì sí. Àtìgbà yẹn Mariam lóhùn lóyún. Tóbi náà lóhùn lóyún. Kíní kan Ashley náà ti sọ pé òun náà lóyún. Bẹ́ẹ̀ tí nígbà tó wá yá ṣé wọ́n gbọ́n jù ọ lọ. Wọ́n ní tó bá sọ pé o gbọ́n ṣó gbọ́n tó Ọlọ́run ni. Débi pé wọ́n ṣe bí pé Ọlọ́run ò rí wọn. Ọlọ́run rí gbogbo wọn. Pẹ̀lú gbogbo ìwà játijàti tó ń pa. Ló wá sọ pé ẹ má jà kó abọ́pọ̀ lọ lé olóró jèrè. Ló wá ránṣẹ́. Ìjọ́ kejì tó ń ti ṣubú tó ní Naomi ti òun ṣubú. Ìjọ́ yẹn olóyún ti bàjẹ́ lára òun. Ìjọ́ kejì yẹn náà ìjọ́ náà ló fọlọ́ tó lọ mú DSS wá tó fi sá lọ nígbà tí kábíyèsí rojọ́ fáwọn DSS. Pé kábíyèsí ní ẹni tó yẹ kẹ́ mú òun gangan ni Mariam. Bí Mariam ṣe sá lọ nìyẹn. Wọ́n á rí mú lọ́jọ́ yẹn. Dídé padà tó dé sí ààfin ló ṣọ́ Naomi tó lọ ti ṣubú. Ní the same day yẹn náà ó ti Naomi ṣubú tí Naomi fi rọ́ lẹ́sẹ̀ tó fi rọ́ọ̀ṣẹ́ lọ sí hospital. So dídé tí Naomi wá dé yẹn. Dídé tí Naomi dé lòun náà wá. Ìjọ́ kejì yẹn ni àná yẹn ló wá sọ pé òun ti bímọ. Wọ́n lọ sọ fún kábíyèsí pé òun bímọ. Meanwhile, ìjọ́ kejì yẹn náà ìjọ́ yẹn ni àná yẹn ni Naomi fẹ́ ṣe birthday. Ó padà wá sílé wá ṣe birthday lánàá yẹn. Tó fi wá ní kí lòun fẹ́ ṣe tó máa fi da birthday Naomi rú. Ó wá lọ deposit rẹ̀ sí hospital pé kán lọ sọ fún kábíyèsí pé òun ti bímọ, òun ti ṣe. Àwọn èèyàn bíi tiẹ̀ tó jẹ́ pé àwọn lọ́jọ́ wà ní the same crime, evil crime tó jọ ń ṣe. Àwọn náà wá sí wọ́n jọ plan ẹ̀ pé kán lọ sọ fún kábíyèsí pé
Mariam bímọ àwọn náà tún pàṣẹ rẹ̀ kó tiẹ̀ lọ gbérọ́ ni bóòtọ́ ni àwọn èèyàn tún sọ fún kábíyèsí kó lọ àṣẹ àgbò mo kàn ń sọ gbogbo wọn ẹ ti gẹ̀ẹ́sì gbogbo àwọn ibi tí mò ń lọ bó ṣe débẹ̀ tí náà tó ń sọ pé Mariam tilẹ̀kùn mọ́ kábíyèsí pé láyé nǹkan tóun fẹ́ gangan nìyẹn pé ò jáde ń bí o kẹjẹ́ kí oníbẹ̀ẹ́dẹ̀ lọ ṣe bẹ́ẹ̀dẹ̀ mí gbọ́dọ̀ rí ẹ pẹ̀lú pé o lọ jókòó ti Naomi ó ṣe bẹ́ẹ̀dẹ̀ a ti gbọ́ pé 33 gift ló fún pé nǹkan tó fi tà wọ́n lára nìyẹn pé kó wá jókòó tó òun máa punish ẹ pé ò ní jáde lẹ́nu tó bá jẹ́ òpònú oògùn tó ń ṣe káàkiri yẹn ó ti yí wọn lórí ó sì gba gbogbo ọpọlọ ọgbọ́n wọn at the end of the day kí ló á jẹ́ kí kábíyèsí kúrò wọ́n ní kábíyèsí ní sílẹ̀kùn kò sí sílẹ̀kùn lóhùn ṣe wọ́n ní bí kábíyèsí kan ṣe gbé ìpàlù ilẹ̀kùn nìyẹn bí ilẹ̀kùn bá máa fọ́ kábíyèsí ìṣe equal to the tax òun lè ṣe pátápátá ó máa ṣe ilẹ̀kùn padà fún àwọn tó hospital wọ́n ní bó ṣe ju ìpàlù ilẹ̀kùn gbúà wọ́n ní ó create awareness níbẹ̀ yẹn bí kábíyèsí kan ṣe jáde báwọn ẹ̀ńtọ́rànjì ẹ̀ ṣe tẹ̀lé kábíyèsí ni bí ilẹ̀kùn fọ́ létà kan á sọ fún kábíyèsí àwọn ò gbọ́ pé bóyá ilẹ̀kùn fọ́ bẹ́ẹ̀ sí wọ́n ní ìpá kan tí kábíyèsí gbé sí ilẹ̀kùn yẹn pé ilẹ̀kùn yẹn ó yọ dànù ó ṣí porogodo bí kábíyèsí ṣe bọ́ta ni pé ilé ya bí kábíyèsí kàn ṣe délé ló wá sọ fún Naomi pé ó ya etí ẹ̀mí ló yá múra àfẹ́ lọ́ọ́bì kan lọ́ọ́bì kan náà pàfẹ́ jáde ó yá kó múra fún àwọn ọ̀bẹ́ta ó yá kí gbogbo yín àwọn ọ̀bẹ́ta yẹn wọ́n máa kó wọn lọ sákúrẹ́ wọ́n ti gbé mọ́tò wọn lẹ̀ wọ́n ti wọ mọ́tò wọn rí wọ́n máa lọ sákúrẹ́ gbogbo náà jọ kúrò nílé ní àdìsí ń ta yẹn bẹ̀tà kúrẹ́ ni àwọn tọ̀hún yẹn lọ meanwhile ó ní àwọn àti Tadé ní káwò làwọn máa lọ sí vacation a ní kò sọ fún Naomi àṣé kò sọ fún Naomi pé wọ́n ti fẹ́ lọ sí àmì agbómi so pé àwọn yẹn máa lọ fún vacation ó ní Naomi sọ pé kábíyèsí òun rò pé wọ́n wà sí kábíyèsí kọ́kọ́ sọ fún bó ṣe wọlé pé tó dé látọ̀dọ̀ túláàsì Mariam yẹn tó bá níjà lọ ó sọ fún vacation kábíyèsí ẹ jẹ́ ká dúró dé ká ṣe enjoyment bẹ́ẹ̀dì wa ńlẹ̀ ó ní wọn òkúkú tí ìdá kan mọ̀ kábíyèsí ò sọ fún nǹkan kó sọ nǹkan kan fún un kàn ní ó yá vacation ó wá bẹ́ẹ̀ lọ kábíyèsí gbogbo alẹ́ tí ìrùn tẹ́lẹ̀ ẹ̀ sọ fún mi tẹ́lẹ̀ láti sọ pé ká fẹ́ lọ sí vacation ní bẹ́ẹ̀dì òun kábíyèsí ní nǹkan tí mò ń sọ fún ẹ múra kíákíá àti Tadé ní ká ó yá ó di lẹ́lẹ́lẹ́ ká lọ máa wọn sí Àkúrẹ́ káwa máa lọ. At the end of the day bí kábíyèsí kàn ṣe wọ́n ṣe move nìyẹn wọ́n ní surprise gbogbo àwọn tó wà láàfin wọ́n nígbà tí kábíyèsí dénú mọ́tò ló ń sọ fún Naomi pé London la lọ pàtí kí ló ń jẹ́ King of United àbí kí ló ń jẹ́ England pàtí ẹ̀yẹn pé bẹ́ẹ̀ la ń lọ pé èní gbogbo ọ̀nà fẹ́ ṣiṣẹ́ yẹn wọ́n fẹ́ ṣe kìíní yẹn kábíyèsí ní àwọn ní Naomi wá sọ kúsù ìyẹn ń pé ibẹ̀ là ń lọ òun fi gbogbo yá àní lọ́bẹ̀ mọ́ pẹ̀lú gbogbo kábíyèsí ní kíni òun sọ fún anybody wọ́kẹ̀dẹ̀ rí ṣé wọ́n pé mo ṣe ń sọ fún ẹ pé ibẹ̀ là ń lọ ó yá òdìbò lọ yá mi wọ́n dé airport pé airport là ń lọ wá fẹ́ lọ gbé jẹ́ẹ̀tì wákàtí tí máa lọ wọ́n ti lọ lánàá àná yẹn wọ́n á ti dé bẹ́ẹ̀ sí wọ́n lọ wọ ẹni wọ́n fẹ́ lọ wọ síkìní wọ́n lọ sí London àbí ní England wọ́n ti kúrò ní àtàná pé England náà lọ wọ́n ti ní káwọn ọ̀bẹ ta wọ́n ti ní káwọn ọ̀bẹ ta kán lọ sí Àkúrẹ́ kò jẹ́ bó ṣe jẹ́ o wọ́n ní tí ò bá jẹ́ pé ọgbọ́n tí kábíyèsí tó gbé pa sínú kínní pé ṣe gbogbo ìta à ń sọ yìí bí Mariam bá tilẹ̀kùn mọ́ báwo ló ṣe fẹ́ tilẹ̀kùn mọ́ gbà tí kábíyèsí ò ń ṣe amúkun mẹ́kọ̀ọ́ ẹ̀yin èèyàn mi mo ní kí n sọ fún yín torí ẹni tó bá gbọ́ àlọ́ á gbọ́ àbọ̀ so kò jẹ́ bó ṣe jẹ́ o
àbọ̀ mi rèé o látàná o wọ́n ní torí ẹ gbọ́dọ̀ máa sọ pé ṣé kábíyèsí ò wá kúrò ní torí àti ẹ̀ ń bẹ̀bẹ̀ pé kọ́lọ̀ má yẹ kí temptation lọ mú kábíyèsí torí obìnrin yẹn òun àti èṣù náà jọ ń jẹun papọ̀ ìyẹn Mariam òun àti èṣù náà jọ sóòkà ara wọn sínú síbì kan bákan náà ni Ashley náà torí gbogbo wọn evil kìíní náà jọ ń perform nínú ààfin ẹ ṣé ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ yìí ń bọ̀ ayé máa fún yín ní àwọn details tó kù ẹ ṣé gan ẹ ṣe ń tẹ́tí sí bá a ṣe àkẹ́bá aláìkẹ́kẹ́ rẹ̀ bá a fi tó kù sí comment section ẹ ṣé o orúkọ Jésù Olúwa wa ààbò Ọlọ́run adájú lórí wa Jésù Olúwa wa àmín.